ìwòye oníròyìn nípa ìhùwàsí àti ìṣesí gómìnà Babájídé Sanwó-Olú. Abẹ́yìn náà ò tí ì rí, ṣé bẹ́ẹ̀ ti rí? Gómìnà Babájídé Sanwó-Olú gbé aṣọ ìrẹ̀lẹ̀ wọ̀, ó wọṣọ àgùnbánirọ̀, aṣọ àwọn kọ́pà níbi ayẹyẹ níbi tí wọ́n ti ń yan bí ológun. A rí gómìnà Babájídé Sanwó-Olú, ṣe ni bàbá náà kó kakí sọ́rùn tó dẹ̀ ń bá wọn ṣeré, bá wọn ṣàjọyọ̀. Kí ni nǹkan tó special nínú nǹkan tí Sanwó-Olú ṣe tó fi mú kí àwa náà máa jáde sọ̀rọ̀ nípa ẹ̀? Nǹkan tó special nípa ẹ̀ ni wípé níbi tá a lo Nàìjíríà dé, ọ̀pọ̀lọpọ̀ ti nígbàgbọ́ pé àwọn tí wọ́n wà ní ìgbọ́nu ètò ìṣèjọba kò tiẹ̀ ní ìfẹ́ tàbí wọn ò mọ ohun tí aráàlú ń là kọjá. Olóyìnbó ní kinní kan tí wọ́n máa ń pè ní empathy, ìfira ẹni sípò ọmọlàkejì, pé àwa náà mọ bó ṣe ń rí o, a mọ ohun tí ẹ̀ ń là kọjá, a mọ ohun tó ń ṣe yín, a sì mọ ohun tí ẹ̀ ń ṣe. Èyí yóò jẹ́ ìwúrí fún àwọn ọ̀dọ́ tí wọ́n ń sin ilẹ̀ baba wọn, tí wọ́n ṣẹ̀ ń ṣe ayẹyẹ àṣeyọrí nírú ọjọ́ òní, láti mọ̀ wípé ìjọba kan ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń ro taráàlú. Wọ́n ní bí a bá nínú re níṣe la máa ní ìwà re. Sanwó-Olú ti fi hàn pé pẹ̀lú bóun ti ṣe nínú re sí àwọn ọ̀dọ́, òun tún níwà re pẹ̀lú ẹ̀. Ẹ ṣáà rántí tìgbà EndSARS tó jáde pẹ̀lú àwọn ọ̀dọ́ bá wọn sọ̀rọ̀. Gómìnà mélòó lórílẹ̀‐èdè Nàìjíríà ló ń ṣe bẹ́ẹ̀? Ṣé bẹ́yìn náà mọ bí àwọn gómìnà ti ìpínlẹ̀ yín ṣe máa ń ṣe? Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, bí wọ́n bá gbọ́ pé wọ́n ń ṣèkómọ ní Kútúwéńjì, wọ́n á débẹ̀, wọ́n á lọ mu àmupara, wọ́n á máa jó níwájú eléré, wọ́n á sì máa bẹ́yìn kẹ́. Kò sóúnjẹ, kò sọ́nà, kò sí amáyédẹrùn bí tí wò kó mọ fún ọmọ mẹ̀kúnnù ní ìpínlẹ̀ tiwọn. Ní ìpínlẹ̀ Èkó náà la ti gbọ́ pé wọ́n ń tajà ẹ̀dínwó lọ́jọ́ Sunday, ìyẹn ọjọ́ ìsinmi, fáwọn aráàlú pẹ̀lú ẹ̀dínwó ìdá 25%. Àbí bẹ́ẹ̀ kọ́? Àríṣe laríkà, àríkà bàbá àrègún. Ẹ wò ó, ẹ fi ṣọwọ́ sí àwọn gómìnà ní ìpínlẹ̀ yín. Ó kọjá ọ̀rọ̀ òṣèlú, ó kọjá ẹgbẹ́ òṣèlú, ó ní ṣe pẹ̀lú ìhùwàsí àwọn gómìnà wa àti àwọn tí àkóso ìjọba wà lọ́wọ́ wọn ní àkókò tá a wà yìí. Ó kọjá ọ̀rọ̀ àwàdà. Ìpínlẹ̀ wo lẹ ti ń wò wá? Ìpínlẹ̀ wo lẹ̀yin wà? Kí ni ìṣesí gómìnà ìpínlẹ̀ ti yín? Báwo ni wọ́n ti ń ṣe sí aráàlú? Ṣé wọ́n tiẹ̀ mọ̀ pé ìlú ò fararọ? Ṣé wọ́n mọ̀ pé ìlú ò fararọ ṣá? Àbí bámúbámú ni mo yó ní ìwà tí àwọn gómìnà yín ń wù? Kí ni ohun tó kù díẹ̀ káàtó nínú ìhùwàsí Sanwó-Olú náà? Torí a kì í dára tán ká má kù síbì kan. Ọ̀rọ̀ ọjà kọ́ o, ọ̀rọ̀ òṣèlú sì kọ́. Ìwòye oníròyìn ni, ó tó ń àkíyèsí. Àbí kílẹ̀ ni mo sọ? Mò ń retí ìdáhùn yín, mò ń retí èsì yín ní comment section. Ẹ ṣé púpọ̀.